ẹlòmíì náà ń gbọ́ gbòó ni kò kú rí mi rí ẹlòmíì á ní ó lè kọ̀máǹdì mọ́ ó lójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíì á ló lè ṣe báyìí ẹlòmíì tí bá ṣèkan lójú ẹ yóò sọ 10 ṣé nǹkan tí mo sọ yìí ẹlòmíì á sì ní ẹnu ni so àwọn tí wọ́n sọ pé nu nìyẹn èmi mọ́ bẹ́ẹ̀ lọ́n kí nǹkan dẹ̀mí àti wọn pọ̀ wọ́n lè rí pé kì í sọ̀rọ̀ ẹ̀nà ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóhun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá nígbà tí wọ́n fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìdé yóò ju tó gun Boko Haram tó ń jẹ́ ilẹ̀ Haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ń ṣe ilẹ̀ Haúsá tó ń mú jẹ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn Yorùbá kan náà ni ó lọ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu pa ẹ̀ làwọn ọmọ ayákìlá làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n yẹn pàlà parí ta ìyá yóò la parí ìbíjà náà làlá fẹ́ gbé ohun tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í ṣe nǹkan tí yẹn kàn kágbádá ọrùn tó kó funpá tó kó lóńdè tó gbé bọ̀kọ́rùn tó lọ́fẹ́ lọ pàdé Fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ di nǹkan mímọ́ yẹn lọ́wọ́.